Hello, hello, ẹ̀yin èèyàn mi. Ó ga ọ. A kú déédéé wòyí. A kú bó ṣe ń lọ. Wọ́n bá ní kábíyèsí. Naomi wá sáàfin lénìí. Kábíyèsí ní kó wá. Bó ṣe dé nìyẹn. Ó wọlé láì fọ̀rọ̀gùn. Òun àti kábíyèsí wà ní pálọ̀ ní living room. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ náà sọ̀rọ̀. Wọ́n ní kí ni Naomi tó ń rí àwọn èṣù láàlú tó wà láàfin. Kábíyèsí àwọn NRC. Tí kábíyèsí ń pè ní olórí òun. Àwọn kan kó báyìí. Wọ́n ní àwọn kan kó báyìí. Àwọn ìyàwó Ifá. Wọ́n ní bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní yíyọjú. Wọ́n ní bí Naomi ṣe wọnú ṣe ń bà kábíyèsí. Wọ́n ní gbogbo wọn ti na ojú, wọ́n ti na ọmú. Wọ́n olúkálùkù wọn. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní eégún mú. Kí ni ìyá àjẹ́ yìí wá ṣe láàfin? Torí ìyá àjẹ́ náà máa ń pè Naomi. Kí ni ìyá àjẹ́ yìí? Kí ló ṣó yìí wá? Kí làjẹ́ yìí wá wá? Kí ni ẹ̀mẹ̀rẹ̀ yìí wá wá? Ẹni tí ó jẹ́ káwọn gbádùn. Wọ́n sì mọ̀ pé tó bá ti dé sáàfin báyìí, gbogbo iṣẹ́ ọwọ́ wọn ń bàjẹ́. Wọ́n bá ní wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní pariwo. Wọ́n wá ń yọjú ilé tó ń yọjú lójú wíńdò tó ń yọjú ní kinní. Èmi wọ́n bá ṣe gbọ́ nìyẹn àlẹ́jẹ̀lẹ̀. Kẹ́ máa wo àwọn oníṣẹ́ ibi wọ̀nyí. Tó wá ti rí pé Naomi wọlé báyìí, iṣẹ́ ibi wọn bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Ó bẹ̀rẹ̀ sí ní bá fáyà, ó bẹ̀rẹ̀ sí ní kọ́tọ́ fi hate ẹ̀. Wọ́n máa wà tá láti wọ́n á fẹ́ gbọ́ ogun lójúkorojú. Thank God. Wọ́n ní bó ṣe ń lọ tó ń bọ̀. Èmi ò mọ irú ẹ̀ o. Wọ́n ń lọ tó ń bọ̀ nílé kábíyèsí ní chamber kábíyèsí. Wọ́n ní kábíyèsí wá rí pé mẹ́wàá ìgbà tó ń bọ̀, wọ́n ní ṣe ló bọ́ bàtà sí chamber. Kábíyèsí kì í ṣe pé bọ́ síta wọ́n ní chamber. Ẹ mọ̀ pé téèyàn bá ṣe ń bọ̀, èèyàn kàn máa gbé. Ó níbi téèyàn máa bọ́ bàtà sí, ó dẹ̀ níbi téèyàn máa fẹsẹ̀ dé sí. Wọ́n ní kábíyèsí wá ní kó ká lọ kó kúrò ní living room kó máa bọ̀ ní òkè káwọn lọ sí òkè kan lọ ṣeré. Kì í ṣe pé bóyá nǹkan míì ni, kì í ṣe pé bóyá wọ́n fẹ́ I don't know. Ọkọ àti ìyàwó bá wọlé nǹkan tó bá wọn lọ lè ṣe. Wọ́n ní bó ṣe mú lọ sí òkè ni àwọn NRC. Bó ṣe bọ́ lọ́wọ́ wọn nìyẹn. Wọ́n ṣàlè gòkè kan lọ bá kábíyèsí. Kí ni pé náà máa sọ pé àwọn jẹ yó. Wọ́n ní before you know it, nígbà tí kábíyèsí àti Naomi dẹ̀ sọ̀kalẹ̀ padà wá sí ìsàlẹ̀ ni mo rò pé táàmì yẹn Naomi ti fẹ́ ṣe tán láti padà. At the end of the day, wọ́n ní Naomi wá gbogbo bàtà Naomi ló bẹ̀rẹ̀ sí ní wà. Bàtà tó ń bọ́lẹ̀ sí chamber, òun dà bàtà òun dà, ó wá bàtà sí. Lọ́rọ̀ kan ṣá, Naomi wá bàtà sí. Ta ló wá kó bàtà? Bó ní bàtà wá lọ fẹ́ ní bàtà ṣe kéré. Naomi lóhun máa rógùn. Bàtà tó ń bọ́ sílẹ̀. Kì í ṣàṣẹ pé bóyá òun ó fẹ́ tẹ̀ lásán wọnú mọ́tò. Títí débi ó ṣàmà wọ bàtà. Wọ́n wá bàtà títí láyìíká àti lágbègbè wọn rí ẹni chamber kábíyèsí. Wọ́n bá ní Naomi wá bẹ̀rẹ̀ sí ní pariwo, ló bẹ̀rẹ̀ sí ní ké pé irú tí láàsì wò lélẹ̀. Naomi ò lè wá sáàfin kí kọ́ má ṣe nǹkan kan fún, kọ́ má ṣe nǹkan kan. Ó ṣàmà rówó àwọn olórí àwọn ìka èèyàn yìí. Wọ́n ní kábíyèsí wá sọ pé Naomi má bàrà jẹ́ tó fẹ́ bí àsopọ̀ torí kíni bàtà ordinary bàtà. Ó ní kábíyèsí sẹ́yìn náà rí nǹkan tó ń ṣẹlẹ̀. Tóun bá lóun ò ní wá sáàfin mọ́ dàbí pé kábíyèsí ní kó sọ̀rọ̀ míì. Ó ṣe ní wá sáàfin nítorí àwọn ọ̀tá ni. Nítorí àwọn ọ̀tá níbẹ̀ tó ń wò lè wá kọ́ má ṣe síà méjì fún òun. Òun láìkẹ́ o. Kábíyèsí ní kò ní sùúrù. Ó máa wá bàtà yẹn jáde. Ó fẹ́ lọ sí fáṣírà kóun lọ wádìí ẹni tó wá kó bàtà wá. Bàtà Naomi ní ààfin òun. Wọ́n ní Naomi wá pé kábíyèsí. Báwo lẹ ṣe ń ṣe yan bí ọkà? Ṣebí CC camera wà ní kíní? Ẹ jẹ́ ká wo CCTV camera. Ká check ẹni tó lè wá sí chamber yín láti wá kó òun bàtà. Wọ́n ní kábíyèsí ní CCTV náà máa ṣe pé ṣùgbọ́n òun gbọ́dọ̀ wádìí ní ọ̀dọ̀ Fáṣírà. Òun tó lọ sí CCTV camera. Ó ní bó ṣe dé ọ̀dọ̀ Fáṣírà yẹn. Wọ́n bá sọ pé kí ni? Wọ́n bá ju ọ̀pẹ̀lẹ̀ wọ́n ní kí ni? Wọ́n ní bàtà rèé àwọn ọ̀rẹ́ kí ló ń jẹ́? Dr. wọ́n ní Sàfáyà náà ń pè sí.
wọ́n ní Dr. Lizzy ló máa kó òun ló kó bàtà wọ́n ní kábíyèsí pariwo Lizzy kan náà ṣé mo pé Lizzy yẹn ti di òrìṣà mi wọ́n ti change ọmọ fún ìyá ẹ̀ wọ́n ti change ẹ̀ fún ìyá ẹ̀ kò dẹ̀ ṣe ọmọ emèrè ni kì í ṣe emèrè báwo spirit kìíní ni principality ó ti di principalities and powers òun ni Lizzy ń sìn pé ẹni tó bá rí Lizzy wọ́n ti pààrọ̀ Lizzy wọ́n ti pààrọ̀ ẹ̀ mọ́ àwọn òbí ẹ̀ lọ́wọ́ nítorí pé ìdínégbò ó wá fẹ́ ọkọ nílé olórogún ó wá sílé olórogún ó rí òkè òkun lẹ̀ o kó tó wá gbàgbàdo sí o ó rí oko ẹ̀pà lẹ̀ o kó tó wá gbin àgbàdo sí o ó wá gbin ẹ̀pà sí o ó rí kúnlẹ̀ o ó mọ̀ pé oko òkun lélẹ́yìí o ó wá gbin ẹ̀pà sí o ṣé wọ́n pé ṣàfáyà yẹn ó ń wá nǹkan gbogbo wọn pátápátá ló máa rí iná nǹkan gà kì í ṣèpè nǹkan fẹ́ tó bá dé eru gbọ́dọ̀ tọ́ ni ẹni ń ṣe kàìká gbọ́dọ̀ ká ni afẹ́ni tó ń ṣe rere tó bá ṣe rere abẹ ṣùgbọ́n pò ń ṣe ibi máa bẹ gbogbo àwọn tó sọ pé kí Naomi má sinmi kó má sinmi bí Ọlọ́run ṣe rán ní iṣẹ́ ní ààfin pé nílé ọkọ ẹ̀ kó tún wá sílé ọkọ kan tó sọ pé kó fòkó níṣó lágbára Kristi Jésù Ọlọ́run máa dánwò ní kọ̀ọ̀kan Ọlọ́run máa dán wọn wò bọ́n ṣe ń fi ìnira dán Naomi wò bọ́lọ́run ṣe máa fi ìnira dán gbogbo wọn wò látòkè délẹ̀ lágbára Kristi ìdúró sí ìbẹ̀rù sí fún wọn ìdúró ní sí ìbẹ̀rù ní bí ẹni tó gbójó mi bó ṣe máa ṣe nìyẹn bó ṣe máa gbogbo bá jẹ́ fi Ọlọ́run lókè Naomi òkúkú rí tiwọn rò ẹ̀dẹ̀ ń lépa ọmọlọ́mọ ó di dandan eérú yín tẹ̀ ń dà ó máa tọ̀ yín lẹ́yìn títí ọjọ́ ayé yín gbogbo ní nísìnyí láàfin yàn ní nísìnyí ẹ bá Naomi jà pé ó ń ba ògùn yín jẹ́ Naomi ó fẹ́ gba nǹkan tó yẹ kí gbogbo yín pa àfi tó wáyé pé kì í ṣe yín lè fi ilé yín lẹ̀ tẹ́ wá ń bá Naomi dùn nǹkan ẹ̀ òun nìkan ni ló máa dára fún yín ṣùgbọ́n pé ẹ fi ilé yín lẹ̀ ẹ wá sọ́dọ̀ Naomi ẹ wá sọ pé ẹ fẹ́ máa bá dùn nǹkan ẹ̀ it shall not be well with all of you in the mighty name of Jesus gbogbo ẹnikẹ́ni èmi ò ṣe pé èmi ò pẹ́ ẹnìkan èmi ò dárúkọ ẹnikẹ́ni tó bá fẹ́ kí Naomi nísinmi ní àfihàn ìsinmi máa jìnnà sí òǹtọ̀ tógo bá ń jẹ ti Ọlọ́run lókè náà bá ní Ṣàfáyà ni o ó ní Dr. Lizzy òun ló kó bàtà Naomi tó kó pamọ́ wọ́n ṣe ti sọ pé káwọn wo kámẹ́rà wọ́n ní kábíyèsí níṣẹ́ bóun sọ pé wọn náà máa rí náà kànga ẹ̀yìn èèyàn mi mú ní kí n sáré gbé wá sí ti gbọ̀ wá tọ́wá tiẹ̀ rí bàtà wọn máa sún náà ni ó tán àbùkù kí wá láǹfààní kí ni àṣírí wọn kàn tú ni torí ẹ̀ nínà bí Naomi bá ṣe ń wọnú àfihàn ní gbogbo nǹkan wọn máa bàjẹ́ tó gbogbo bá jẹ́ tọ́lọ́run lókè ẹ ṣí ẹ̀yìn èèyàn ẹ bá mi ṣí ẹ bá mi like mi ní ṣaláì má sọ pé kí n gbé ọ̀rọ̀ kékeré yìí wá fún yín ọ̀rọ̀ ńlá ni o wọ́n ní kí ló ń jẹ́ ọ̀rọ̀ tó ní kinní kan ó máa ṣe wá dénú àdòdìndì ẹ bá mi dáwọ́ ẹ bá mi dárí ọ̀rọ̀ yìí kẹ́ bá fi sí ìtókù sí comment section kẹ́ bá tún ọ̀rọ̀ yìí tó bó ṣe yé wa sí ẹ wúru kí ló ń jẹ́ tí Dr. Lizzy ṣáyé ló ń ṣe yìí ó fi nǹkan tó yẹ kó ṣe é lẹ̀ tó yẹ kádùúrà ẹ̀ ti gbà láti yẹjọ́ yìí tá ló ń ṣe ibi tádùúrà ẹ̀ máa gbà wọ́n ní wọ́n máa ní kí oore ọ̀fẹ́ máa pọ̀ sí oore ọ̀fẹ́ ò ló fẹ́ pọ̀ sí wọ́n là lè máa pọ̀ fọ̀ nínú ẹ̀ṣẹ̀ ká ní kí oore ọ̀fẹ́ máa pọ̀ sí ká má rí Bíbélì ló sọ bẹ́ẹ̀ ẹ máa ṣe ìṣòtò ìbẹ́ ń rí géènì bẹ́ẹ̀ nígbà tí ẹ bá máa rí iná nù kànga ara yín abalẹ̀ ẹ ṣẹ́yìn èèyàn ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe ẹ bá mi fi tó kù sí comment section àbọ̀ Ọlọ́run adájú lórí wa o Jésù Olúwa wa àmín ẹ ṣé.